Hi, fine. How are you? Fine. Kí ló ti wọ̀? Ilé yẹn iná ni mo wá rí. Ṣé kò sí? Kò sí nǹkankan. Àná Rájídé ò wálé. Kò dẹ́dá gbére nǹkankan fún wa. So ó dẹ̀ yà wá lẹ́nu tó yẹ mo ṣe sọ mọ́ mi pé ó dà máa wá béèrè where about wọn lọ́wọ́ yìí. Okay, Jídé travel ni. Ṣé kò sọ fún mọ́mì ni? Lọ sí gbogbo wọn sọ. Ó travel. Gbọ́dọ̀ lọ. Ó dà ipò lọ sí bí Ajọ́s. Bùrá Fẹ́mi. Tèmi bá ń sọ ẹ máa sọ pé mi burú èmi sọ èmi ò ṣe kíníkan èmi ò ṣe kíníkan báwo ni ó ṣe máa fà wọn family ẹlẹ tó máa travel lọ sódì just without telling anybody báwo ló ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ tó bá ní sẹ máa sọ pé mo anyway kò tẹ àwọn ló ní ìṣòro tí nǹkan bá ṣẹlẹ̀ lọ́nà nǹkan. nǹkan kò ní ṣe bí a máa ń jẹ escape ẹ ni má bínú kò ní pẹ́ dé sọ fún mọ́mí pé Ọlọ́run aṣọ́dé. mo ti gbọ́ yín ní oṣù nìyẹn ṣá o. má bínú so kó bá ń kí mọ́mí. a gbọ́. níbo ló ń lọ sí. mo ń lọ lẹ́nu ni. ẹ jẹ́ kó drop ẹ lọ́nà ọ̀dẹ́. lọ sí kẹ́ abẹ́ màá rí bọ̀bọ̀ yóò kàn parẹ́ just like that. olúwa má ṣe tẹ̀lé bẹ́ẹ̀ o. ó ga o mi ìtẹ̀lẹ̀ gbàdúrà kẹ́gbọ́n mi kọ̀kọ́ tiẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn fámìlì wọn máa sunkún ẹ̀ lé báyìí o ó kàn kú fọ́tayọ̀ ní ṣá ó ga o ó ga ilé ayé yìí máa ṣòro ó le gan-an. èrè báyìí. Congratulations. It was very successful. Praise the Lord! Hallelujah! Nurse Booking. Káwọn materials tí mo sọ fún ẹ kó bá mi lọ́fíìsì. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe o. Ẹ ṣé dọ́kítọ̀, ẹ ṣé gan-an, ẹ ṣé wọn náà wà pẹ̀lú yín. Jọ̀ọ́ lẹ́ẹ̀kan, mo gbọ́ tí wà tí kejì ẹ̀ ń sọ̀rọ̀. Ta lẹ sọ pé ó kú? Mọ́mì, ọmọkùnrin tó donate kidney ẹ̀ ló máa kú mọ́. Jídé kú. Ó jàre ọmọ mọ̀rẹ́ ní ọ̀rọ̀. Dókítà máa tẹ̀ sí í sí. Ọ̀rọ̀ ṣọ́ra Ó ṣeun ìyá mi. ẹ̀lẹ́rìndé orí mi á wù ọ́. Pẹ̀lú ọkọ. Jídé nǹkan. Jídé Jídé wà, ó wà. Mo ní Jídé wà. Mọ́mì. Mo ní Jídé wà. Wo mi dé. Àlàáfíà ẹ ló ṣe pàtàkì fún mi o. Kọ́lọ́run bá fún ẹ lálàáfíà o. Mi ò fẹ́ wàhálà o. Ó mọ̀ pé mi ì fẹ́ ìyọnu fún ẹ rárá. Torí Jídé tó ń béèrè wọ́n ní Jídé kú. Wọ́n ti kú. Kí ló ṣẹlẹ̀ náà? Mide, are you alright? Kí ni problem, daddy? What's wrong with her? Wọ́n ní Jídé kú. Ta ló break you nísìnyí, madam ṣẹ́yìn ni. Òun náà ló wí bẹ́ẹ̀, ìyá rẹ̀ olórí bòbó ni òun náà lọ sẹ́ndì bọ́ǹbù burúkú yẹn. Mo sọ fún pé Jídé kú ni. It's not fair. Help ọmọ yẹn. And by the way, my dear, Jídé ò kú. Jídé is not dead. The only problem ta ní pẹ̀lú ẹ̀ ni pé he ran into a coma for just some few days. Bẹ́ẹ̀ ti jáde wá, ó ti wà okay, ó ti ń respond to treatment. Ó dé ti padà dé lẹ́sẹ̀kẹsẹ̀ kí ó ti rí kọ́mọ̀ náà ló dé ti dé. Jídé ò kú. Ṣẹ́rí, nígbà tí Jídé kọ́ jáde tó bá ló ti pẹ́ pé Mide ń kọ́, ó dẹ̀ ló ti wà okay. Alright? So kó fọkàn rẹ̀ balẹ̀. Madam, ó ṣe bẹ́yìn. It's not good. Ó wà òkè. Ó ti wà alright. Ibo ló wà? Alright, then next word ló wà. Tó náà bá wọ́n recover our care. Ṣùgbọ́n sí. Wọ́n ní kò. Ṣé ó ti lo oògùn ẹ̀? Ó ti lò. Ẹ̀rẹ̀ ṣọ́ ọ̀pọ̀ ti lò. Ó ti lò. Jẹ́ rest. Bàbá ẹ pẹ̀lẹ́ o. Ọ̀gá lẹ́sàn ọ̀dọ́pẹ́ ẹ pẹ̀lẹ́. lọ́ọ̀yà àdókùn náà ojú ni tí ọ kó o tó lè mọ̀
wo ọmọ bọ̀ ẹgbẹ́ gbogbo òun èrò kí abitó lé nìyẹn kíní kóńgà lé kí ẹ kó kiri sí ẹ máa fi yé fún ọ wọ́n yọ ọ̀dá ní ọkàn mi fà ẹ ṣe mọ ẹ ṣe ọ̀rẹ́ máa gbé lọ àdúgbò ọ̀dà ẹ ṣe dájúdájú máa bọ̀ lọ́pọ̀ ìṣọ́ gbogbo wọn kàṣàgbà ìjídé kùjèrè amẹ́fọ́ fi àyọ̀jú sí ṣé ọtí gbọ́ lẹ́ lórí gbogbo. ìwọ Ọlọ́run ẹlẹ́dàá mi ì bá wọn pé ìpè búburú nínú ọdún yìí mo sì ti bá ẹ sọ pé kó o ṣàánú mi odidi ọmọ Jídé láti jẹta ẹlẹ́dàá mi. mọ́mí ẹ̀ ọ̀rọ̀ kìíní ti sú èmi o. ẹ wo omi tí ń tọ́ àìlátàrọ̀ kò lọ ó ti sú èmi o. bọ́dá Fẹ́mi ní Jos lọ́nà ṣebí Jos ni ẹgbẹ́ ṣé kò sí network ní Jos network wà ní Jos now so ó dẹ̀ ṣe wá jẹ́ kó lọ ń bí báyìí èmi ò mọ nǹkan tẹ́ máa ṣe sùn. Rẹ̀mí ìjà àdìwá lọ police station báyìí ká lọ report láti jẹ́ ta. Ta ni. èmi ni o mọ́ mi. ẹ káàsán. Fẹ́mi. ẹ káàsán mọ́ mi. báwo ni. ẹ pẹ̀lẹ́. báwo dẹ̀ ni. kò sí pọ́nlẹ̀ ẹ jà dúpẹ́ fọlọ́. mo ti gbúròó Jídé o. níbo ibo ló wà. ẹ kọ́ mi ta ìfara yín balẹ̀ kò sí nǹkan kan tó ṣe. mo wà nílẹ̀ àárọ̀ yìí so kọ́ yẹn wá wọlé nígbà tí n dẹ̀ máa ń sẹ́ wọ́n sọ fún mi pé Jídé wà lọ́sípítù. yéè accident. no accident kọ́. kí ló ṣẹlẹ̀. ó wà òkè ó kàn ní malaria ni. malaria Jos. no Jos kọ́ ló wà Barigambi ló wà lẹ́kọ̀ọ́. ló wá ṣe ó ṣe o. mọ́mí ẹ má ké ṣé inú yóò dùn pa àbúrò Jídé. ẹ̀yin tún sunkún. wọ́n ló wà ń Bariga hospital. mo wà nílà rẹ̀ náà kọ́ mi pé wà lọ sí ibẹ̀ dẹ̀ ni mo ti ń bọ̀ so mo kàn wá pé yín ní pé kẹ́yìn náà wà lọ wò ó kí wàá lè wà láàfíà ẹ̀. ẹ jẹ́ àlọ́. mo gbé. ẹ jẹ́ àlọ́. ẹ dúró kẹ́mi sáré wọ mí kọ. jálẹ̀ jálẹ̀. Bàbá Jídé ọkọ mi báwo ló ṣe jẹ́. Fẹ́mi kò dáhùn. mọ́mí ẹ jẹ́ ó sùn ó need rest ẹ má pa ìwà àwọn dọ́tà sọ pé láti sùn díẹ̀ ṣó yé yín. kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ gan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo débí láàárọ̀ àwọn dọ́tà ní pé wọ́n operate ẹ̀. operation. kí ló dé. so wọ́n ní ó donate kidney fún girlfriend ẹ̀ mi dé. Bàbá Jídé ẹ ṣèyí fún mi tán Fẹ́mi. kidney fún ọmọ òsì yẹn mi dé ọmọ òsì tó mo ti sọ ọmọ yẹn ló máa pa yín owó. ayé mi o. ẹ kú tán báyìí díẹ̀ ló kù kidney. so ẹ má pariwo ẹ jẹ́ ó sùn ó láti sùn bí wọ́n tó bá jí nírọ̀lẹ́ àpadà wà wò ẹ jẹ́ a máa dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ wà. èmi kọ́ èmi ò ní lọ o. àwọn oníjẹ́ dúró tì o. wọn ní jẹ́ dúró. ẹ ṣàánú mi. ẹ lọ. ṣé pé ẹ fẹ́ dúró. ẹ lẹ́jọ́ kù. èmi lọ ṣe ẹ̀záàmù tó ṣé káwá lọ àpadà wà wò. ó pa yín tán díẹ̀ ló kù wẹ́jà náà. pẹ̀lẹ́ àpadà wà wò ìṣòro mọ́mí à ń bọ̀. o ṣe Bàbá Jídé tó sì mọ̀ pé òun àgbà ìwọ nìkan náà làgbà tí mò ń wó onú lé. Dájú àti Ọpẹ́ mi ò ní lè dúró dè wọ́n ṣé o kó pásítọ̀ Israel ń dúró dè mí ní park. Okay, that's another thing. Orí yẹn ṣọ. My dear, Abuja ló ń lọ yìí o. Ṣó yé ẹ? Abuja ni òun lọ yìí o, jọ̀ọ́ torí Ọlọ́run má fojú mi sọ́nà o. Kó dẹ̀ rántí ọmọ ẹni